alàgbà bá ń bọ́mọ yìí lájọṣepọ̀ gbogbo èèyàn tó wà láyìíká ni ó mọ̀ pé wọ́n ṣe nǹkan papọ̀ ariwo bọ́kọ ṣe ń pariwo ní ìyàwó náà mọ̀ pariwo ẹ̀wọ̀n ga o ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀ǹtán reality show Olúwaṣeun Àkànjí lóòtú ètò yìí ẹ wá nǹkan fìdílé ẹ ká jẹ máa fetí gbéyàwó ọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ bá gbàgbé inú ilé alàgbà ni mo wà kò sanwó orí mi o níbi pa à ń wọ ọmọ yìí náà ni ó jẹ́ kó yé mi pé n tóun ṣe fún mi kó lè dùn ẹlẹ́dàá mi kí lè bá a lè lóyún òun fi ń ṣe tí mo sì gbà bẹ́ẹ̀ àǹtí Ṣeun tí wọ́n bá ń bára wọn lájọṣepọ̀ ariwo burúkú náà ni wọ́n mọ̀ pa èmi ò tí ewu lẹ̀ sùn tì wọ́n lórí bẹ́ẹ̀dì mọ́ orí iṣẹ́ àní mò ń sùn kòbàkòbà láàrin òru nígbà tó yá mo bá pe alàgbà mo ní wípé ó dàbí ẹni pé màá lọ farasin sọ́dọ̀ ọ̀rẹ́ mi díẹ̀ kí wọ́n fi yanjú ara wọn tán tó bá yá màá padà wá alàgbà bá ní ìyá Ìrètí kí ni mo ṣe fún ẹ ṣó ní kókó tí mo ṣe fún ẹ ní sọ fún mi ẹ máa gbọ́rọ̀ lẹ́nu àgbàyà ìkà ọ̀dájú ènìyàn tó bì lọ́n gbèsè nǹkan tó ń ṣe fún mi ni ẹ̀gbọ́n ṣé kò ṣe kankan fún mi àbí mi ni mo overreact ọkùnrin tá a jọ ń fẹ́ra wa tí mo ti ń gbé ní ẹ̀ kò tí ì pòṣù mẹ́fà o tó ti ń dánwò àrà báyìí wò mo wá ní mo fẹ́ lọ fara sọ́dọ̀ ọ̀rẹ́ mi díẹ̀ ó wá ní sóní nǹkan tó ń ṣe fún mi ni ẹ̀gbọ́n ṣé kò tí ì ṣe nǹkan kan fún mi ìbéèrè ni o ó mà ṣe o ẹ gbọ́ mo ní pé ẹ ṣe nǹkan kan fún mi ẹlẹ́dàá mi ló ṣe nǹkan fún mi orí mi ló ṣe nǹkan fún mi a máa jẹ́ pígbà tí mo jí láàárọ̀ ọjọ́ ayé mi a máa ń ṣe pé wọn ò lọ́kọ tó fẹ́ mi tọkàntọkàn ni mo ní àwọn kádàrá gbà kámú òun ló fà tó fi jẹ́ wípé Ọlọ́run fún yín láàyè àti ṣe gbọ́n tẹ̀ ń ṣe fún mi mo ní ẹ má jẹ́ ń tàn yín ẹ̀mí mi ò gbé mọ́ kí n máa sùn lóru kí n máa gbọ́ give to me ẹ̀mí mi ò gbé mọ́ mo bá ní ṣé ìyẹn ni òkè má bínú àmọ́ bá a ṣe máa ṣe n bá tún gbọ́ wọ́n sinmi ọjọ́ méjì nígbà tó tún máa fi ọjọ́ kẹta tí alàgbà yóò tún gbé bá máa bá rè dé mo ti torí iṣẹ́ ó bá ní mọ̀ bọ̀ lórí bẹ́ẹ̀dì ó ní ẹ̀mí Ọlọ́run ní kò ń wà láàrin èmi àti ẹ̀ báyìí wípé tí òun bá ti ń bá alájọṣepọ̀ tán kó máa bà lé mi lórí wípé màá lóyún mo rí bí ẹ̀gbin bó ló ṣe ti nǹkan kúrò lára obìnrin kan tó wàá tì sí mi lára ìwọ Ọlọ́run ọba irú ayé wo ni mo wá wáyé ṣé ìwọ náà ló ní kí èèyàn máa ṣe nǹkan tó ń dùn lẹ́dàá mi báyìí kí ni kódà ní ìgbà bí ó dùn lẹ́dàá mi àmọ́ ń dùn mí gangan tí mo jẹ́ èèyàn tí mo dúró yìí tó sì bí mi náà tí mo sì fẹ́ bímọ láyé mi ní rárá mi ò gbà ṣé ọmọbìnrin yìí òun ò bú mi o kò bá mi jà o ibi tí èyí ò sí Ọlọ́run wà bẹ kódà tó bá súnjẹ tán lálẹ́ bí áńdómì náà ṣe yóò bù tèmi àsùnmù pé mọ́mì Ìrètí kì í pè mí ní ìyá Ìrètí mọ́mì Ìrètí oúnjẹ tí ń lélẹ̀ èmi náà gbà tẹ́tẹ́lẹ̀ wà ní mo ti yó àní kí ló dé kí n jẹ́ gbọ̀tọ̀ yẹ èmi náà gbà nígbà tí mo gbà á gbà èmi náà máa jẹ́ nígbà tó ọmọ tó wà tí ò fún mi lé yóò gbé lẹ́mìí gbóná tí mo máa gbéra mi lẹ́mìí gbóná sí ni ohun ìbájọ́rọ̀ Àníkẹ́ lórúkọ ọmọ ẹ̀ wọ́n máa ń pè ní Àníkì ló bá ní mọ́mì tó bá jẹ́ pé yẹn ni Ọlọ́run ṣe máa gbàdúrà yín ẹ ṣe ó ní èmi ló yẹ kí n sọ pé rárá torí wọ́n ti sọ fún èmi náà kó tó sọ fún yín
mo kí tó ẹkọ bẹ ọmọ mẹ́rin mo fẹ́ bí pé ọmọ àyọ̀ǹda méjì fún yín bẹ́ẹ̀ ó jẹ́ ti gbà àgbà tí mo ti wà mí báyìí ẹ ní mí lára ẹ ṣe kankan fún mi ẹ ṣe bá ní ó ṣe jàre Àníkì àǹtí ṣe mo bá gbà bálàgbà bá ti bá Àníkì lájọṣepọ̀ tán ó ti máa dá o bóyá kò ti ń dà ní o ń bọ̀ lórí mi wá dà tó bá ti wọ̀ lórí ẹ̀ dáadáa á bọ́ sórí mi orí mi ni ó ti dà nígbà bá dá síbẹ̀ ó ṣe ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta nígbà bá ti bára wọn lájọṣepọ̀ tán a ní kí n ti dúró dáadáa o àti ṣeun mo ti máa dúró ẹni wọ nǹkan kan mo ti máa dúró kátàkátà báyìí ni màá yàtọ̀ mí lẹ̀ bó ti fẹ́ dà ó ń bọ̀ lórí mi yóò wá dá sórí mi a ní wípé nǹkan tẹ̀mí Ọlọ́run ní kò ń ṣe nìyẹn mo dẹ̀ gbà á dàbí ẹni wípé bí mo dìde rìn lójú yín àbí sí nǹkan tí mò ń sọ ṣó lè jó òótọ́ ẹni ìjà ò bàbá ní pẹrẹ lọ́kùnrin èmi mọ̀ àǹtí ṣeun ó ṣe rí mo ṣe sọ fún yín ó wá di wípé tàbá ti fẹ́ dé lájọṣepọ̀ báyìí àwọn méjèèjì làjọ ń ṣe papọ̀ pẹ̀lú ọkọ owó pẹ̀lú alàgbà ní orí bẹ́ẹ̀dì ó wá dọjọ́ kan ọmọ yìí mi ìgbà ìmúdélé mi ò bá ibi tó kà sọ mi ò rí ń bẹ̀ wọ́n bèrè lọ alàgbà pé Àníkì dà ó ti mọ́ mi lára pẹ̀lú Àníkì dà gbogbo wa tí màá ṣe tún sọ yìí mi sọ fọ́ọ̀rẹ́ mi o kò ṣeé sọ mo ṣáàfẹ́ bí mu Àníkì dà ó ní Àníkì ó lọ sọ́dọ̀ àwọn ọ̀yẹ́ èmi lọ síbi iṣẹ́ ń tèmi nígbà tó pẹ́ díẹ̀ ẹgbẹ́ akọrin ni gẹ́ẹ̀ wà nígbà tó gbà tèmi wọ ṣọ́ọ̀ṣì wọn ẹgbẹ́ akọrin mo ti bá tó bá ṣọ́ọ̀ṣì ẹgbẹ́ akọrin ni mo ti bá nígbà tó wá di ijọ́ kan àti sáfíìsì lọ́wọ́ ni báwọn ọlọ́pàá ṣe dé nìyẹn àwọn ń béèrè alàgbàjọ ìdá láti bo kìnnì kan you are under arrest for kidnapping kidnapping ta ló ń kidnapping yẹn ẹ gbà mí torí Ọlọ́run èmi ò mọ nǹkan kan tó ṣẹlẹ̀ tó bá ní ẹ máa bá sìn lọ ẹ máa wọlé ẹ máa bá sìn lọ ká máa bá sìn lọ kì í mú ìbọ̀tà nìyẹn wọ́n ní ẹjọ́ torí olóbìnrin mú ọkọ mi lọ mo nítorí kò yé mi ó níṣẹ́ ìyàwó wọn ó ní mi ìyàwó wọn ok ẹ wá bá wa ní police station báyìí níjọ báyìí ok ẹ mọ̀ wá lẹ́ni yìí o torí Sunday náà wá mú nínú àyíká ẹ mọ̀ wá lẹ́ni yìí o kẹ́ tó lè wá odò ọ̀la kẹ́ tó lè gbọ́ ẹni sìn ẹ mọ̀ wá lẹ́ni kẹ́ àjọ máa lọ ni àjọ ń lọ ni àjọ ń ṣe kinní kan ni àmọ́ ẹni tí mò ń fẹ́ ni ọkọ mi nìyẹn wọ́n mú lọ bá pọ̀ ọ̀rẹ́ mi wọ́n ti wá má dàgbà lọ o wọ́n ní kidnapping kẹ̀ ṣàdàgbà lè ṣerú ẹ̀ mo ní mi ò rò ọkàn mi ò lọ sọ́rọ̀ Àníkẹ́ rárá nígbà tá a parí church àwọn tó ṣèdúpẹ́ owó tó gbé wá ṣàgbé wá àgbé sínú ilé àwọn èèyàn wá church o àwọn èèyàn wá church ìdíkó òpó náà bẹ̀rẹ̀ náà bọ̀ àwọn èèyàn wá ìgbà míì a máa wọ 20 ìgbà míì 30 ìgbà míì 10 ìgbà míì àwa 5 péré láti service. Bá ìjọ Monday bá kọrí sí láàárọ̀ Monday bá kọrí sí police station mo ti owó lọ́tún mo owó lọ́sí pé wọ́n lè ní afẹ́ béèlì èmi pẹ̀lú ọ̀rẹ́ mi lájọ lọ káàdì mo pín nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ níbẹ̀ ni ìgbà máa mọ ọ̀rẹ́ dání nígbà tá a débẹ̀ ọba ní IPO tó wà ní dìzì kéèsì kò tí ì dé a máa dúró dè náà ìgbà tó yá wọ́n ní wọ́n ti dé a lọ rí wọn nígbà tí mo lọ rí wọn ẹlòòsà ọkọ mi lè wá arrest àwọn tó ṣẹlẹ̀ ó ní ṣe mọ nǹkan tọkọ yín ṣe madam mo ní kí ni wọ́n ṣe àbẹjọ ń ṣiṣẹ́ kidnapper yẹn ni ẹjọ́ kidnap àwọn èèyàn ni kíní kan ẹ wá arrest woman yìí òun àti máa yẹn jọ ń ṣiṣẹ́